òní lọ́jọ́ ajé. Wo gbogbo ìwọ tí ò ń wò mí pátápátá, ẹ jẹ́ kí n ṣàdúrà fún ọ nídìí ajé. Gbọ́ mi dáadáa, ẹni ajé bá yálé rẹ̀ òun ní dolówó, ẹni ajé bá yálé rẹ̀ ní dolọ́lá, ẹni ajé bá yálé rẹ̀ òun ni ayé máa ń pòkìkí. Gbogbo ìwọ tó ń wo fídíò yìí pátápátá, ajé máa yálé rẹ̀. Òní ọjọ́ ajé, ajé á yálé rẹ̀. Òní ọjọ́ ajé, ajé á yálé rẹ̀. Ajé á fi ilé rẹ̀ ṣe ibùgbé. Wo mo ṣàdúrà fún ọ níbi ìdí ajé, níbi ìgbà ajé ni mo ti ṣàdúrà fún ọ. Lónìí ọ̀nà rẹ̀ á là. Ajé ògúngúlú sọ onísàn bòjì, á fi ilé rẹ̀ ṣe ibùgbé, á fi ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ṣe ibùgbé. Wàá rówó ná, wàá rówó fi ṣayé, wàá rówó fi ṣohun rere. Wo gbogbo àwọn tó ń rí tán lọ lóyìnbó kákàkiri yẹn, bó o bá sówó lọ́wọ́ wọn, òyìnbó ò lè fún wọn ní físà. Ẹni owó ò bá sí lọ́wọ́ rẹ̀, òyìnbó kì í fún ní físà. Ẹni owó ò bá sí lọ́wọ́ rẹ̀, kò lè búùkù fúláìtì. Ẹni owó ò bá sí lọ́wọ́ rẹ̀, kò lè ra mọ́tò. Ẹni owó ò bá sí lọ́wọ́ rẹ̀, kò lè rọ́mọ rẹ̀ lọ ìlú òyìnbó tó ń wọ́. Gbogbo ìwọ tó wo fọ́nrán yìí pátápátá wàá rówó náà, wàá rájé lò, wàá rájé lò. Gbogbo ẹni tó bá ti rí ajé lò, gbogbo wọn pátápátá la máa tún tọrọ ẹ̀mí gígùn fún. Ẹ̀mí rẹ̀ á gùn. Bẹ́ẹ̀ ni o, ẹ̀mí rẹ̀ á gùn. Ẹ̀mí rẹ̀ á gùn sówó, á gùn sọmọ, á gùn sọ́lá, á gùn sáìkù tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀. Ọ̀rọ̀ ni mo pè, bisẹ̀líwù láfà àlékà màláìkà, líwù láfà àlékà màláìkà. Ibi ajé ni mo ti ṣàdúrà fún gbogbo ìwọ tó ń gbóhùn mi láàárọ̀ yìí. Ọ̀nà rẹ̀ á là. Lónìí ọjọ́ ajé, wàá rájé fi jẹun, wàá rájé ná, wàá rájé lò. Bí ajé ò ṣe yẹ̀yẹ́ mi, ajé ò ní yẹ̀yẹ́ ìwọ náà. Bí ajé ò ṣe yẹ̀yẹ́ mi, ajé ò ní yẹ̀yẹ́ ìwọ náà. Wàá rí gbà lò, wàá rí gbà tirẹ̀ lò. Wo ohun tó dára ni kí ènìyàn mọ ohun tó lọ papọ̀ pẹ̀lú ìràwọ̀ rẹ̀. Nọ́mbà tèmi rè kò yípo padà 08054 35 3629. Ẹ WhatsApp ẹ bàbá àṣírí ìràwọ̀. Ẹ follow wa lórí gbogbo social media handles wa. Àṣírí ìràwọ̀, mystery of star. Wo ọ̀rọ̀ ni mo pè, ọ̀rọ̀ ajé, ajé ajé, owó ajé, ọmọ ajé.